Ó kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mú kí wá pé akúbọjú ọjọ́ ṣe rí, mú kẹ́yìn ìyá, mú kẹ́yìn bàbá, mú kẹ́ ẹ̀gbọ́n, mú kẹ́ àbúrò. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín, olórúkọ púpọ̀, ààyè ọ̀pẹ ẹ̀yọ̀. Èwo ni mo ní kájọ ṣe àgbéyẹ̀wò lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí gbogbo wa ṣe jẹ́ Yorùbá ni mí, Yorùbá nìran mi, àwa ọmọ kóòtù òjíire. Ẹ jẹ́ kí wá lọ mú àwọn fídíò náà oníjú méjì mẹ́ta lọ tó dẹ̀ jẹ́ wípé a máa rí wípé bó bá ṣe rí lọ́dọ̀ títí yín láì má gbára wa lákòókò. Ẹ bá mi fílẹ̀ nínú comment section. Ẹ jẹ́ kí n lọ kó wọn wá, ẹ máa bá mi kà lọ. Let's go. Wọ́n ń pe Bánlì lẹ́jọ́ àti Tani Ọlọ́run pé torí wọ́n ń bú àlà. Ọmọ ẹ̀fọ́ ni o. So bá ṣe kàkà tó kóòtù náà ń gbọ́rọ̀ àlà lọ. Ẹ̀dẹ̀ sọ pé àlà ẹ̀ sí ti ẹ̀dẹ̀ lẹ́nu yẹn ní ká máa sìn. Á jẹ́ pé Ṣàngó kì í ṣẹgbẹ́ àlà nìyẹn. Ọlọ́run bá gbọ́. Ó ti clear sí mi sí báyìí pé Ogun lákàáyé ò kì í ṣẹgbẹ́ àlà. Àwọn òrìṣà wa bí òrìṣà alápá méjì ló ń jẹ́ àlà lọ́hùn. Àlà yẹn ò work. Mo fọ́ Ọlọ́run bá búra. Ọmọ Yorùbá ni mi kò sí bá ńlá anybody tó lè sọ fún mi pé kí n má sọ. Ẹnìkan ṣoṣo tí mo fọ́ fún láyé mi wọ́n mọra wọn. Àwọn kan ò lè pè mí pé kí n má sọ̀rọ̀ láíláí. Ọmọ Yorùbá ni mí. Àlà kan ò lè wá gbalẹ̀ bàbá mi. Àbálà fẹ́ ṣorí bú ni. Ó ń ṣe èrè ni láti ibo síbo. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe Muslim ẹ gọ̀ ni. Ọmọ Yorùbá tó bá ń ṣe Muslim ó gọ̀ ó didirin ni. Báwo ni wọ́n ṣe máa gbé nǹkan wá láti ta wá fún ẹ tó sọ fún ẹ pé èdè bàbá ńlá bàbá ẹ ò dáa pé kó máa ké nǹkan tó mọ̀ túmọ̀ ẹ̀. Kò tiẹ̀ sẹ́ni tó lè bá mi sọ́sẹ̀. Ẹ wá ń pe àtọ́jọ́ tó ti gbé Tani Ọlọ́run torí Kùránì mo ti mọ̀ pé Allah bàbá lórí burúkú scammer ni. Yes, ẹ pè mí, ẹ pè everybody lẹ́jọ́. Ẹ máa ń rò pé ẹ̀yin nìkan lẹ láṣọ̀n garagara yín ara yín máa balẹ̀ lọ́jọ́ tẹ́ bá pe Ogun. Mo fọlọ́run búra wa náà múra yín díẹ̀díẹ̀. Mo dẹ̀ wà nú àwọn tó máa participate. Tíjọba Nàìjíríà ò bá lè sọ fún yín kẹ́ gbẹ́nu yín dákẹ́ tó bá ti lè sọ fún yín kóòtù lẹ fẹ́ gbẹ́jọ́ àlá lọ. Ayé mi o. Ẹ̀yin wèrè tẹ́ ń kó lọ Mẹ́kà ṣẹ́yìn náà ti ráyé yín. Ṣé ti ráyé yín? Ṣé ti rátùbọ̀tán yín? Ṣé ti rí gbèsè ayé yín? Kí ló kàn mí pẹ̀lú pé o like mi àbó like mi, follow mi àbó follow mi. Tó inú bá rún ẹ kúrò lórí page mi kan tó bá wo aṣọ lójú ọlọ́rọ̀ ni mi. Ọlọ́run bá gbọ́. Mi ò fọ́ fún àlà rárá. Àlà tó kọ̀wé kan tó ní kẹ́ máa dà lóru káàkiri, kẹ́ máa kidnap. Nǹkan tó sọ fún yín nìyẹn, nǹkan tẹ́ ń ṣe nìyẹn, nǹkan tá a rí lára yín nìyẹn. Àtọ́jọ́ tẹ́ ti kidnap máa ń Tani Ọlọ́run yẹn lálà ò sì jẹ́ nǹkan kan lójú mi mọ́. Ṣé ẹni tẹ́ fẹ́ kémi fọ̀rọ̀ ayé mi sùn ni? Lẹ́ngbẹ́jọ́ ẹ̀ kò lè sọ̀rọ̀, kò lè ṣe ó dín ní, kò lè mí, kò lè ṣe. Tí mo lè fọ̀rọ̀ yín náà dí Ògún. Mi nídìí àti gbé yín lọ kóòtù tó bá yẹ pé ká jà gan normal. So Allah ọ̀lẹ ni, kò lè ṣe nǹkan kan. Kò lè ṣe nǹkan kan. Kí ni déètì ni? Bá mi wo déètì ni. 27. So èdè ní 27 July ọjọ́ Monday. Allah tó bá bí ọ̀dà tó bá yẹ pé lóòótọ́ ló lágbára pa mí kójú tó wọ́n. Tó bá ti pa mí lé ní Monday tí mo ráyè post iṣẹ́ lọ́jọ́ Tuesday ayé ẹ̀ máa bàjẹ́ ní. Ọlọ́run a ní mo dí ẹsẹ̀ mo dí Allah èdè ní Monday pa mí tó ọjọ́ Tuesday ni màá post ẹ̀ mo fẹ́ dí Allah lọ́wọ́ bìrì wèrè tó gba 40 million lọ́wọ́ yìí lọ́dọọdún wọ́n gbé kéèsì ẹ̀ lọ Allah ẹ̀. Ó yá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ gbé Tani Ọlọ́run tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sùn kí ló ń jẹ́ sí court Bánlì ẹ mú bíi tí Quran tó ti dárúkọ Ìlọrin wá ẹ̀yin olórí burúkú aláìní tìjú aláìníṣẹ́ ẹ̀wẹ́ tẹ́ bá fa kéèsì tẹ́ máa jẹun lára ẹ̀. Ó yá ẹ mú street kan wá nínú Quran, ẹ mú street Ìlọrin kan wá nínú Quran ẹ̀yin ọ̀dẹ́ olè Boko Haram tẹ́ bá kórí burúkú yín lọ ẹjọ́ máa ṣòfò papọ̀ ni ẹ fẹ́ fún wọn táwọn bá dáhùn mo ti ẹ̀ jẹ́rìí Bánlì náà kọ́ wá gbé wọn lé. Èmi tèmi báyìí mo yín sọ̀rọ̀ ẹ báyìí ṣe Abẹ́òkúta lèmi wà ẹ wá gbé everybody ẹ wá track everybody ẹ wá gbọ́ kíkú pa yín kórí yín burú dànù ẹ̀yin wèrè gbogbo. So kóòtù náà ti ń dájọ́ àlá àtẹ wá sọ pé tẹ torí ẹ̀ sọ mí ní ṣáìdì ẹ̀yin tẹ́ sọ mí ní ṣáìdì ẹ̀ ní ṣoríire ẹ̀yin àfọ àtẹ wá jẹjẹkújẹ mẹ́ẹ̀ poison máa pa ọmọ yín ni ẹ̀ ní jèrè ayé ẹ̀yin wèrè wọ̀nyí. So Allah ṣọ́ ti gbẹ́jọ́ Ògún lọ kóòtù rí ni? Ó yá jẹ́ kájọ náà ní físíkà ṣọ́ ti gbẹ́jọ́ Ṣàngó lọ kóòtù rí ni? Wọn ò tí gbẹ́jọ́ Ọ̀ṣun Ọya lọ kóòtù rí? Ẹjọ́ Allah gbẹ́jọ́ Allah lọ kóòtù àti Kùránì wèrè tẹ́ kó kiri. Ojú tì yín gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá tẹ́ ń ṣe Islam ṣe ráyé yín lóde. Wọ́n fẹ́ gbẹ́jọ́ Allah ò lè jà fúnra rẹ̀ kò lè sọ̀rọ̀ fúnra rẹ̀ wọ́n fẹ́ lọ ṣẹjọ́ Allah ní kóòtù mọ́ ṣe fún Tani Ọlọ́run gbà ẹ̀. Ẹ wá ní ká má sọ̀rọ̀ ṣáà dìdìrín ní. Ṣé rò pé mo jẹ́ ní tọ́ máa ka yín náà tẹ́ná wèrè kan ní mo fọ́kọ̀ pa àwọn àfá kan lánàá mo remember àfá Ibrahim ní Ajégúnlẹ̀ mo ní kàn pa àwọn fámìlì wọn wá wọ́n bá pé wọ́n sọ fáwọn fámìlì sẹ́ mo dẹ̀ ti 100 bí owó àkàrà wọ́n ní gbogbo àwọn tó jẹ́ àkàrà yẹn wò lónà àwọn èèyàn mi náà ni wọ́n kì í fi wọ́n lẹ̀ wọ́n bá lọ ń kọ́ àwọn àfá wá sórí ìjókòó
wọ́n pè mí mi yọjú ẹ̀yà alátẹnu kọ́ máa ti ṣòkú ni wọ́n máa ti dín àkàrà ẹ̀ ti kóra yín dégbà tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ bá tó bá yẹ pé kọ̀ọ̀kan individual yín níṣẹ́ tẹ́ ń ṣe ni ṣé máa sọ pé ẹ lọ sí kóòtù kan ẹ fẹ́ lọ Allah adólòṣì ni yín olùbá bala olórí burúkú ni ẹ̀yin tẹ́ ní kẹ́kọ̀ọ́ káwa máa sìn nìyẹn ọjọ́ tó ti gbé Tani Olohun yẹn ni mi ti fọ́mọ́ pé ọ̀gbẹ́ni wa scam ní kíní ìjàre Allah ní kẹ́ máa gbalẹ̀ ọmọ ya yín tí ó bá ti ṣẹ̀sìn Islam kẹ́ pa Islam nìkan ló máa ṣe tó máa fi wà lójọ́ náà ẹ̀dà lójọ́ náà yín mú àtẹ̀yìn àtàlójọ́ náà yín kò ní dandan fún gbogbo yín papọ̀ ẹ má wọrí pẹ̀lú ilé tá bá dọ̀rùn àmà yanjú ẹ̀ ipò tọ́lọ́run bá fi wá sí ẹ̀fà wa àtọ́lọ́run lẹ̀ ó máa yà yín lẹ́nu pé babaláwo gan máa ráàánú Ọlọ́run gbà jù yín lọ ẹ̀yin oníwà burúkú oníwà jàgídíjàgan yìí ẹ̀yin nìkan lẹ́ ń dà lúrú Muslim nìkan náà ń dà lúrú ìgbà yẹn náà mo ti dictate ìwà yẹn lára mi pé kí ló mú mi ń ṣe jàgídíjàgan yìí mo ti lọ prison ìgbà méjì stubbornness ló rán mi lọ stubbornness mo burú gan Ọlọ́run ìjọba Nàìjíríà mọ̀ fúnra mo burú gan fíìmù 206 tí olóyè Sunday Igboho wá ṣe lákùrẹ́ ó ṣojú mi náà mo stubborn gan láti ilẹ̀ mo le gan mo wá lọ go through nǹkan tó mú mi le mo wá lọ notice porúkọ burúkú tẹ́ sọ mi ló jẹ́ kí n ṣe jàgídíjàgan kiri mo ya fúnra ara mi brain lóòótọ́ kì í tán lára mo bá kó má kú dànsákì tó rọ́mọ àmì làwa so bàbá wa gba abẹ́rẹ́ ẹ mọ̀ pé àwọn abẹ́rẹ́ máa ń ṣiṣẹ́ general ni ó ṣiṣẹ́ lára tèmi ó wá papọ̀ mọ́ra wọn gíran ni mọ́mì mi gíran ni dádì mi tí wàá lọ gba abẹ́rẹ́ army military ọmọ báràkì làwa so ọgbà wà fine boy wà tó bá ṣe bí wèrè wo ìgbà tí a pa ẹ́ normal ṣẹ́rù pójú ni gíran ni ẹ bá gbé Tani Olohun lọ́tẹ̀ yìí àdúgbò tó bá ti gbé Tani Olohun táwọn bọ́ìsì ibẹ̀ ò bá lè jáde kan yẹgi pa yín ajẹ́kọ́ lórí burúkú ni wọ́n báńlì máa rìn pẹ̀lú kàlá o tó bá ní kàlá gbé kàlá ẹ̀dá ni ẹjọ́ yínra yín kò sí kankan èmi mo sọ bẹ́ẹ̀ èmi Saheed mo sọ bẹ́ẹ̀ báńlì ṣó ń gbọ́ gbogbo yín pápátá ẹ máa gbé kàlá rìn tó bá ti tẹ̀ sí yẹn tẹ̀ sí wẹ̀yìn lóògùn àwọn ní Quran kẹ́ fi Quran wọn kẹ́kẹ́ lọ́ máa ka Quran wọn lọ́rùn ìkò ní dáfẹ́ anybody lélẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ wá rá àwọn kábíyèsí wa fín àwọn olórí burúkú bọ̀bọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn náà máa sọ̀rọ̀ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn ni olórí burúkú ni gbogbo yín abẹ́fẹ́ ṣòfò ṣá ṣe rò pé yóò kàn máa háìdì fún yín ni ẹ mú location anybody kí a máa kẹ́ anybody ńgbà yẹn ẹ máa kó wa nílẹ̀ Yorùbá yìí ilẹ̀ Ìlọrin nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin abẹ́fẹ́ ṣorí burúkú ṣá tó bá fẹ́ bá mi jiyàn pé ilẹ̀ Ìlọrin ò kì í ṣe ilẹ̀ Yorùbá ṣó lè mú orúkọ Ìlọrin jáde kúrò ní Quran abẹ́ ń ṣe eré ni ṣe lè mú jáde ni tẹ bá gbẹ́nikẹ́ni lọ́wọ́ ìwò wọ́n máa pa yín síbi ẹ̀ tí wàá gbẹ̀dà abẹ́fẹ́ ṣorí burúkú ṣá everybody wà tà láti má dánù kan sùn lé o ò ń gbọ́ at any time náà lè wá kidnapper ni wọ́n bọ́ yẹn ń ṣe nìyẹn bọ́ yẹn ń ṣe nìyẹn àwọn máa sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ Yorùbá ilé bàbá mọ́ kì í bọ́ ọmọ lẹ́rù kẹ́kọ́ rí burúkú yín là náà fẹ́ yín mọ́ ẹ̀yin wèrè ẹ̀ẹ́dọ́gbọ́n gbalẹ̀ ẹ̀ẹ́dọ́gbọ́n jalè ẹ̀ẹ́dọ́gbọ́n gbalẹ̀ onílẹ̀ ń sọ pé ẹ̀yin ṣe mùsùlùmí Ọlọ́run rán yín iṣẹ́ ni Ọlọ́run rán anybody ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹ̀dẹ̀ wá sọ wá dàbí wà pé ẹ̀yin nìkan lọ́lọ́run abẹ́ ya wèrè ẹ̀yin tẹ̀ ní respect ẹ̀ lack respect wọ́n ṣọdún eégún nílẹ̀ Haúsá wọ́n ṣọdún eégún ní Saudi Arabia wọ́n ṣọdún eégún everywhere abẹ́ṣolóòlù nílẹ̀ Yorùbá nítorí pé àwọn Saudi ti fún yín lówó ẹ̀yin olórí burúkú ẹ wá ń complain báwẹ́ ṣòro ìdílé wa torí kẹ́lẹ̀ máa fi kidnapper kó wa náà lẹ́ṣẹ̀ sọ pé ká má sin ajá náà o torí kẹ́lẹ̀ máa fi ìbọn pa wá lẹ́ṣẹ̀ sọ pé ká má ṣògùn náà ẹ̀yin olórí burúkú ẹ̀rọ pa àti já ni wọ́n Yorùbá tó bá sì gọ́ ó fẹ́ dìdìrín ni kò jẹ́ ká la tàn ẹ̀ jẹ́ ká la pa ẹ̀ dànù Allah tí ó pa Tọ́ba Ìjayà àbí kí wọ́n pè wọ́n Allah tó ti pa àwọn èèyàn dànù tó ti pọ̀ oríṣiríṣi wọ́n á wálé wọn wọ́n á máa ṣàdúrà òṣì àdúrà irọ́ wọ́n jẹ́ kíkí ayára assassin yìnbọn fún ẹ má dira kóòtù wo lẹ tí bá ṣe pé wọn lójú ti kóòtù ṣọ́ndà gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ní kóòtù yẹn wà bí under Islam ẹ fẹ́ gbé báńlì lọ kóòtù torí Quran adájọ́ wo ló fẹ́ dáná pẹ́ ẹ tẹ̀ ti wá useless ẹ̀sìn yẹn débi pé in fact ẹ wọ ẹjẹ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ òṣì lẹ́ ń ṣe o ẹ̀rẹ́ yàn sọ fún yín ojú òtì yín òṣì ẹni tẹ́ ní kémi máa sìn nìyẹn Allah tẹ́ ń gbẹ́jọ́ ẹ̀ lọ kóòtù Quran tẹ́ sọ pé ó lè jà fún ara ẹ̀ àṣìtọ̀ fi pàṣítórí búùkù lásán ti ẹ̀ ní wèrè ẹ̀ ní kúri. Abdulmalik Musa Malik Musa èmi fẹ́ báyìí sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ abiyamọ àti àfáàbìnrin ṣínú al-Qur'an ọlọ́run ní wa ma utitum minal ilmi illa qalila tó bá jẹ́ pé ẹlòmíì ni mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí kìí ṣe wọ ó ní ahọ́n tí ń fi bá sọ̀rọ̀ àmọ́ kò sí irú bí mo lè lọ níbi èdè lárúbáwá tí ò yí ọ ọwọ́ ipò yí ọ yẹn tó wá tako yẹn olùgbé àbámẹ́jẹ tí mo sùn tí ní òru nígbà mo parí kìámù lẹ́yìn mo wá gbé fóònù gbígbé tí máa gbé fóònù péjì rẹ ló wá níbi péjì tí Malam Yusuf tó ti ń sọ̀rọ̀ nípa Al-Qur'an ọlọ́run ní bínú sí ẹ
torí kò sí abiyamọ kan tí yóò máa wo bó ṣe rí yẹn àti bí brain ẹ ṣe sharp tó. ọ̀gá àbànújẹ́ téèyàn ní ni pé wọ́n ní àwọn alùsùnnà lọ́tọ̀, ó ní ìbànújẹ́ téèyàn ní pẹ̀lú bọ́lọ́hún sí ní kò pọ̀ tó. Malik ó pọ̀ gan-an, ó pọ̀ gan-an ni, ọlọ́run ṣàánú rẹ̀ gan-an ni, ṣùgbọ́n ibi tó pọ̀ sí yẹn ibẹ̀ wá ní ṣètọ́n ti dúró díẹ̀, èṣù ti wá sọ ọ́ di irinṣẹ́, ó wà ń lò ọ́ káàkiri fún àtolórí àtẹlẹ́mù, àtọkùnrin àtobìnrin, àtàfà àtọmọkéw, àtẹni tí ó mọ̀, ṣètọ́n ti lò ẹ́ gan-an ni. ọba tiẹ̀ fi nǹkan yẹn lẹ̀ fáwọn jahil, tó bá ipò filẹ̀ fún Abdulmalik, mo ń pè ní Abdulmalik nítorí pé alfarku wà láàrin Malik àti Malik, wọn náà mọ ìyàtọ̀ tí ń bẹ nínú méjèèjì, ó sì mọ̀ pé tó lágbára lórí gbogbo nǹkan. ó tún wá ṣe pabambarì, ó gbéra rẹ lábì sọ déédéé ó kọ mùsùlùmí rẹ olùgbé sórí page. Malik ó sì dákun kó ṣe sùúrù, inna Allaha ma'a sabirin, ṣe sùúrù, dákun ṣe sùúrù. Àkọ́kọ́ ìyá mi dáadáa, ẹ ṣé mo dúpẹ́ gan, mo appreciate yín, àgbáyé adalẹ́. Mi bá tún ṣe kí yín ná, so because kíkí ni first point mi ẹ understand, so mo appreciate yín gan, ẹ ṣé. Ẹ máa jèrè àwọn ọmọ yín, ẹ ní ṣánkú mọ́ wọn lójú, àwọn náà ní ṣánkú mọ́ yín lójú, ẹ ṣé mo dúpẹ́ gan. But point tí mo kàn fẹ́ kọ́ mọ́ sí òun ni pé ṣe rí, kò ń ṣọ̀rọ̀ Sátánì, kò ń ṣe ọ̀rọ̀ Ṣaitan, kò dẹ̀ kí ń ṣọ̀rọ̀ èṣù gan pàápàá, ẹ understand. ọ̀rọ̀ òdodo ní gbogbo nǹkan tí mò ń sọ pátápátá, mo fi ẹ̀mí mi búra, nǹkan tí mo rí lódodo náà ni. Torí ẹ sọ nínú ọ̀rọ̀ yín náà, torí fídíò yẹn gùn bí 20 minutes ni, mo dẹ̀ wo, in fact ọ̀rọ̀ má ṣe bẹ̀ ọ̀rọ̀ wọn yẹn èmi ò kí ń lẹ́mìí kí n máa wo fídíò tó lọ títí báyẹn. So bí mo ṣe bẹ̀rẹ̀ sí wo, the way mo ṣe approach mi life from the beginning, in fact tí mo fi wo tán mi mọ̀ torí mi wo fídíò àwọn èèyàn tó bá láwọn response mi yẹn mi wò. So ẹ sọ nínú ọ̀rọ̀ yín wípé èmi gan fúnra mi mọ̀ wípé nǹkan tí mò ń sọ irọ́ wà ńbẹ̀, pé irọ́ ni mò ń pa. Àkọ́kọ́ case ti bàbá Yusuf Adépọ̀jù, ó simple now, ìyẹn clear pé bàbá yẹn rọ gbági, wọn àmọ́ kan tó ń kà. So mo dẹ̀ address ẹ̀ wípé láti fi hàn àwọn èèyàn wípé olódo ni bàbá Yusuf Adépọ̀jù, torí àwọn èèyàn rí wọn bí ẹni tó nímọ̀ kan, olódo. Ẹ dẹ̀ sọ nípa comparative náà pé bàbá Yusuf ò fìgbà kan sọ pé àfà làwọn. So èmi believe pé tó bá fẹ́ ṣe comparative ó gbọ́dọ̀ nímọ̀ nípa méjèèjì ni, kí ló ń compare nígbà tó mọ̀ kan tó mọ̀ kan, so kò make sense sí mi ìyá ma ṣe understand. So tó bá fẹ́ claim pé òun fẹ́ tako Bible, òun fẹ́ máa sọ irọ́ tó wà, torí tó bá tako Bible tán ibo ló ń pè wọ́n lọ, ó ń pè wọ́n lọ sínú Islam. So definitely ó gbọ́dọ̀ mọ̀ Islam yẹn náà. Tèmi náà ní láti jẹ́ iṣẹ́ tèmi ní kí n jẹ́ káwọn èèyàn mọ̀ wípé olódo ni àtàwọn mìíràn tó tún ṣe bí tiwọn, ṣe understand. So ọ̀rọ̀ yìí, let me say, mi fẹ́ lo word yẹn, but jẹ́ kí n lo bẹ́ẹ̀ pé game ni, ìkọ́tẹ̀rù pàwọn ṣe iná lẹ́yìn náà fẹ́ ṣe fáwa náà. Tẹ́ bá opportunity kan láti expose wá ní pé ìrọ́lá pé ẹ ti rí pé wọ́n mọ́ kí, so gbogbo gbìyànjú tẹ́yìn náà ṣe ni pé kẹfì lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé nímọ̀ nípa Islam la ṣe ń takò, káwọn èèyàn má lè follow wa. The same thing náà làwọn náà ṣe wípé afẹ́ káwọn èèyàn náà mọ̀ pé àwọn tẹ́ ń pè láfà àtẹ̀gbẹ́sọ olódo náà ni wọ́n, so wọn nímọ̀ nípa ẹ̀sìn yẹn. So àwa tá à ń sọ pé aburú wà nínú ẹ̀sìn yẹn fún yín, ó possible káwọn àfáà yẹn tẹ́ ń tẹ̀lé yẹn kí wọ́n má mọ̀ pa aburú wà ń bẹ, tá bá ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé olódo làwọn àfáà yẹn. So àwọn èèyàn náà máa sense pé since táwọn àfáà yìí ò ti mọ̀ kí ni ṣé kò ṣe pé àwọn àfáà yìí gan ò mọ̀ pé aburú ni kíní iná ṣe ń pè wá sí. So àwọn náà fẹ́ ṣí àwọn èèyàn lórí, so game ni. So àwọ̀ ọjà tí wá fẹ́ le ju ti àwọn àfáà lọ, ọwọ́ ọjà tí wá ti fẹ́ le ju ti wọn lọ, ló jẹ́ kán máa rò pé à ń ṣe àṣà tàbí à ń wà ìpàlẹ̀ sí wọn tàbí à ń bú wọn àbí nǹkan kan. ọwọ́ ọjà tí wá ti fẹ́ máa ga ju ti wọn lọ. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn màámi, ṣe understand. So kò jù báyẹn lọ. So bí ó ṣe jẹ́ mi kìí ṣe gbogbo nǹkan tí mo ń sọ, nǹkan tí mo rí lódodo ni mo ń sọ, nǹkan tí mo rí lódodo ni mo ń sọ mà. Gbogbo kò sí nǹkan tó yẹ pé mo mọ̀ pé rọ́ ni mo wá sọ fáwọn èèyàn, no, gbogbo nǹkan tí mo rí lódodo náà ni. Even ẹnìkan message mi nínú àwọn tó ti jẹ́ student mi tẹ́lẹ̀ rí ni, wọ́n message mi lórí WhatsApp níjọ́ kan, ó ní kí n jáde kí n ṣépè pé mi mọ̀ pé irọ́ ni mo pa. Báwo ni màá ṣe máa ṣépè? Ó ti yé. So kò sí nǹkan tí mo ń sọ tí ò jẹ́ òdodo sí mi, ṣẹgbọ́n máa. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So Islam láàfẹ́, àfẹ́ Islam. So ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe Islam kẹ̀dẹ̀rí ní kó má ṣe. So ṣùgbọ́n
kí ẹ wá mọ́ káwọn kan máa wá kan máa fọwọ́ lálẹ̀ fún wa kan máa láwọn kan ẹlẹ́bọ ni wọ́n nínú ìlú wọn aláṣìṣe nílùú ìlú wa tó yẹ sí pé sókè máa jẹ́ kó máa yí wa bí ẹni pé Islam ló nílẹ̀ ẹ̀yin kan máa sọ̀rọ̀ bí bẹ́yìn lẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ láyé just because Allah sọ nínú Kùránì ó promise yín bẹ́yìn lẹ́ láyé ẹ̀yin no àwa ò gbà yẹn kẹ máa make wa feel inferior lórí ilẹ̀ wa ma ní àwọn kan ẹlẹ́bọ kìíní kan nǹkan kẹ máa ṣe like ìyẹn là agbára yín yẹn la fẹ́ kán so pé a fẹ́ Islam so tó bá dẹ̀ fẹ́ ṣe wà á farabalẹ̀ ní nǹkan tá à ń sọ nìyẹn màmí so ẹ máa farabalẹ̀ kìí ṣe pé ẹ máa lo ẹ máa sọ̀rọ̀ anyhow ẹ̀yin gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà Islam ló bẹ̀rẹ̀ náà àwọn àfáà náà bẹ̀rẹ̀ náà mo dẹ̀ mọ̀ pé ìyẹn fúnra yín gan ẹ máa mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ máa mọ̀ pé gbogbo wàhálà ẹ̀sìn tó dé ní ọdún yìí tó ọdún tó ti wà yìí báyìí sìn gbogbo bí gbogbo ẹ̀sìn lọ lọ́dún yìí báyìí gbogbo wàhálà ìpínlẹ̀ mùsùlùmí náà ni ok so èwo ni gíragíra mọ́ wa lórí ilẹ̀ wa ṣé Islam náà fi tẹ̀lẹ̀ yìí lónìí ṣé Islam náà fi tẹ̀lẹ̀ Yorùbá lónìí so akọ̀ táwọn kan ṣe máa so àwọn nǹkan táwọn ò fẹ́ nìyẹn tó a bínú sẹ́nì kankan a bẹ́ nì kankan jà a ṣe a dẹ parọ́ òdodo là ń sọ Islam ẹ̀sìn ajagunbalẹ̀ lè mímọ̀ sí òun dẹ̀ lòdodo bí mo ṣe mọ̀ yẹn lòdodo òun ni mo dẹ̀ ń sọ fáwọn èèyàn Islam kò ń ṣẹ̀sìn tó yẹ kéèyàn máa ṣe so Muhammadu tó pinlẹ̀ tó jánàbì kò ṣe é gbàgbọ́ because ìwà tó wù èmi ò lè mi lè sọ pé mo fẹ́ dàbí ànábì lẹ́yìn láwọn wà tánàbì wù kán bá tì mí mọ́lé so lábẹ́ gbogbo nǹkan tó ń ṣe náà ni pé ká jagun balẹ̀ ká ṣe gbogbo nǹkan wọ̀nyẹn òun ni ká kó dúkìá àwọn èèyàn ká ṣe so ìbò ṣe jẹ́ nìyẹn ìyá so kò ń ṣe pé èèyàn ṣe mọ́ appreciate yín gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ the kind words tẹ́ sọ sí mi so ara pé ẹja gbà náà ni ẹ̀dẹ̀ jẹ́ ìyá sí wa náà ni àgbáyé adalẹ̀ ṣùgbọ́n òdodo kò kúrò lódodo ìyá mi kò kúrò lódodo àtọ̀ ẹ̀yìn bá mi share fídíò yìí kó kàn wọ́n lára so pé bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ sí ní eléyìí o mo dẹ̀ ti sọ bí mo ṣe rí mà so ẹ ṣe gan mo dúpẹ́ tó bá dẹ̀ jẹ́ sí pé ó wù yín kájọ ní conversation kò sí issue mo lè ní conversation pẹ̀lú yín mo máa ń ní conversation pẹ̀lú àwọn èèyàn náà tá a máa sọ̀rọ̀ gan mo sì sọ bí àtẹnìkan sì ní conversation bí a ní jẹ̀ta alálẹ́ tó ti rẹ̀ mí gan tẹ́ pé mo sì tún rọ́jú bẹ́ẹ̀ nìyẹn náà sọ̀rọ̀ sí ìtẹ́ pé ó depend lórí approach tí má dẹ̀ jẹ́ ni pé ẹni yóò tàn mí because àwọn mìíràn wà tàti fún ọ nígbà láyè pé kájọ ní conversation tó yẹ sí pé wọ́n máa padà bú a ṣépè fún wa last ni wọ́n ti níbi tán lọ wọ́n kàn fi ẹ̀tàn yẹn tàn wá ni so mi mind conversation tẹ bá dé pé ká ní conversation kò sí issue mo lè ní conversation pẹ̀lú yín so ẹ ṣe gan ma mo dúpẹ́ ẹ bá mi share fídíò yìí kó dé tí gbọ̀n wọn ẹ ṣe. ó dé tẹ́ fi ló pé òkùnkùn ní Islam wọ́n fẹ́ kẹ́ ṣàlàyé fáwọn ṣẹlẹ̀ kálárúbá àfà. mi kì í ṣàfà ìbéèrè tí mo ṣẹlẹ̀ ní kéyìnbó ìbéèrè ṣẹlẹ̀ tí mo kéyìnbó sà. ẹ má bí mi léèrè kan ìbéèrè tí mo béèrè ní kẹ̀kan dá mi lóhùn. Big Joe ṣe bá wa ms àti ẹ lè ka Quran yẹn ká ẹ tú fún wọn so Big Joe. ètò láyé ìbéèrè ni wọ́n béèrè so ó dẹ̀ àjẹ̀ní láti dá wọn lóhùn mùsùlùmí ni wọ́n náwọn ń ṣàfà so ẹ yẹ ká ṣàlàyé fún wọn nǹkan tí ò yé wọn náà ni wọ́n béèrè so ẹ kà á fún wọn kó àwọn náà fojú ara wọn rí ó ṣeé ṣe kán má ti bá pàdé ẹ fún wọn ní lárúbáwá ẹ ètò kà á láyé fún wọn lárúbáwá kẹ́ bá wọn tù. àti lárúbáwá àti english kò sẹ́yìn tẹ́lẹ̀ kà. ìdí tá a fẹ́ kà fún yín lárúbáwá ni kẹ́fì lè mọ̀ pé a nímọ̀ nípa nǹkan tá à ń sọ so ìdí nìyí. bismillah. Quran Suratul Muhammad Quran 47:4 ó ní fàyíṣà laqitumul ladina kafaru nígbà tẹ́ bá pàdé àwọn aláìgbàgbọ́ fadorbar riqab ẹ máa dú wọn lọ́rùn nìṣó hatta iza askantumuhum títí tẹ́ fi rí wọn padà dáa fàṣádú alwasaqa àwọn tẹ́ bá rí mú láàyè dè wọ́n lókun dáindáin wà imma man nígbà tí wọ́n bá di pé wọ́n kó ṣúṣú wọ́n ti rẹra ó ti rẹ̀ wọ́n ò lágbára kankan mọ́ òye wà imma man tọ́mọ́ tí wọ́n ń ṣe ń tẹ́ fẹ́ òye ó ṣeé ṣe tó bá wùn yín àwọn tẹ́ dúró lókun yẹn ẹgbàá ránsọ̀mù lórí wọ́wọ́ imma fìdá àbíkẹ́ tún wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ àtàtàdàwọn harbu títí tí wọn ò fi ní lágbára àti lè ro páwọn fẹ́ bá yín jagun zalika walau yasha Allah ní tèmi fẹ́ rèé o òfin tèmi rèé o òye Allah ní tèmi fẹ́ rèé o bó bá wùn èmi Allah látẹ́nzúra minhum mi ìbá ní kíkálukú máa lọ́n tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀
oye walakin ṣùgbọ́n liyabluwa ba'dahum li ba'di mo fẹ́ mọ̀ọ́mọ̀ fi dán yín wò síra yín ni mo fẹ́ kí ẹ máa para yín kí mùsùlùmí ó pa ẹlẹ́bọ kẹlẹ́bọ pa mùsùlùmí fẹ́ máa para yín ikú yẹn ló jẹ mí lógún jù oye so wá ní walladina kutilu fi sabilillah wá ní ẹ̀yin mùsùlùmí ẹ̀rù ń bà yín ẹ má wọrí ẹ̀yin tẹ́ ẹ bá kú sójú ọ̀nà bí tẹ́ ẹ ti lọ jagun fàlà ó ní ẹ má wọrí fàlà yudil a'malahum èmi àlọ́ òní ra iṣẹ́ wọn láàyè oye ní tó wá fi tẹ́ bá ohun tó wà ń bì àṣà àti ìṣe àwọn kidnapping rè ibi tí wọ́n ti máa ṣẹ́rí ọlọ́run dùn ṣẹ́ o ẹ má ṣe èèyàn o bẹ́ẹ̀ni ọlọ́run dùn ṣẹ́ o ọlọ́run tẹ́ ẹ ń ṣe ọ̀nà ni ẹ má ṣe lọ o ẹ má ṣe èèyàn o tẹ́ ẹ bá mọ̀ wàláhì èèyàn burú ọlọ́run lọ ọlọ́run dùn ṣẹ́ o gbogbo tẹ́ ẹ ṣe yìí wàláhì ó lè forí jìn bẹ́ẹ̀ni ọlọ́run dùn ṣẹ́ o ẹ má ya aṣọ èèyàn o ọlọ́run ló dùn ṣẹ́ ju o tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ń ṣeun wàláhì ẹ má ṣe lọ èmi ò ọlọ́run níjẹ padà bọ̀ mo bẹ lọ́run fún yín kọ́lọ́ mọ́sá fọ́nà mọ́ yín torí àfáà lè fẹ́ kẹ́ wó kò sí kan ní tó lè wọnú wàhálà tínú ètèmí ó dùn èmi ò sí nínú nǹkan báyẹn bọ̀tọ̀ ọlọ́run dùn ṣẹ́ ẹ má ṣe èèyàn o tó bá rí kó fẹ́ ṣe èèyàn sọ kí n tó fẹ́ ṣe òun nísìn ó fẹ́ try àti bring me down ni pé adé jẹ́ ká mọ̀ pé kò mọ̀ kí o àṣé n tó fẹ́ ṣe ó fẹ́ kó bá ààrẹ náà tó ni ó dà sáà fọ́ǹbù ọ̀rọ̀ kéwù ni tó fi ń lọ bí fídíò ṣe bí nǹkan tó fẹ́ ṣe náà ni pé jẹ́ bring it down kan lè gbé kó jẹ́ kankan ìwọ kan kì í ṣe irú ìwọ gbogbo nǹkan tó ń ṣe wọn a ti ṣe bí 30 ọdún sẹ́yìn táwọn a ti ṣe bí 30 ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ni mo tún lọ yíwí ikú yìí kan sí kí n tó proof ẹ̀ fún ọ kí n tó proof ẹ̀ normal pé ó dáa nǹkan tó níwọ̀n èlò yìí ó dáa mo lò ó ìwà fún ọkọ ìdá rẹ̀ bẹ́ẹ̀ ni ó mẹ́mí ni ó dàbí ikú ẹ̀ṣẹ̀ jísáyé ni n tó fa gbogbo wàhálà tó fẹ́ níyì nìyẹn ẹ má ṣe yìí. bàbá kò sẹ́ni kankan tó ń ṣẹ̀yìn níbí báyìí I understand so because ládìgbà tí mo ti ń sọ ọ̀rọ̀ yìí náà mi rò pé mo sọ pé bóyá orí yín ò pé àbí nǹkan kan ọdún mo lè sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó le nígbà míì ó yàtọ̀ sí èébú mi ìrántí bóyá mo ti bú yín lẹ́nu ìgbà tí a ti sọ mo lè sọ pé olódo ni I understand so approach tẹ́ lò òun la gbé wá tó bá yẹ sí pé approach ìyẹn táwa náà fi ń response yín padà yẹn ká ní pé ẹ fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ òun lè máa sọ pé ó ti rẹ̀ yín ó ti sú yín I understand so but kẹ máa rò pé bóyá bí ẹ pé àwa la dá wàhálà yẹn kalẹ̀ ẹ̀yin lẹ jáde tẹ́ sọ pé ẹ fẹ́ lọ sí UK pé ẹ fẹ́ já ms bàbá bọ́ àbí nǹkan pé kí wọ́n ṣe debate I understand so ẹ dẹ̀ sọ pé ss baby so ss baby yẹn ló trigger gbogbo conversations yìí so why tẹ́ ṣe wá ní sí tẹ́ wá sọ pé ẹnìkan fẹ́ bring yín down so okay ss baby tẹ́yìn pé ẹnìkan yẹn so yẹn ò kí ń ṣe pé ẹ fẹ́ bring èèyàn down I understand so kí ni mission ti yín láti pé ó yá o àti dé o láì inform ẹni yẹn tẹ́lẹ̀ inform èèyàn tẹ́lẹ̀ kàn dé jìgà sí London ẹ dẹ̀ sọ pé kán máa bọ̀ wá bá yín ṣe debate pé ẹ ti dé o ṣé máa yín ṣe nǹkan nìyẹn so kí ni aim ti yín fún nǹkan tẹ́yìn ṣe yẹn ṣé kò ń ṣe láti jáyàn bọ̀ I understand so approach tẹ́ lò very simple òun náà làwọn náà dìde ta lò fún yín I understand so tó bá ti wá sun yín tẹ́ ẹ fẹ́ approach yẹn mọ́ ká gbé ní tùbí nòdì I understand because wọ́n ti correct wa mo ti wo lecture kan wọ́n ti sọ pé kì í ṣe tùbí nòdì ni so àwa náà ti ń kọ́ Yorùbá sí in fact interest mi láti gbọ́ Yorùbá dáadáa sí ó ti high gan bó dẹ̀ ṣe yẹ kí gbogbo ọmọ Yorùbá ṣe náà nìyẹn I understand so tó bá yẹ pé kájọ máa sọ ní tùbí nòdì náà lẹ́fẹ́ so ẹ máa jẹ́ kó yé ni so in fact tó bá yẹ sí pé ẹ fẹ́ kó rí bẹ̀ gan ó yẹ ẹ máa ṣe apology ní pé ẹ tiẹ̀ sọ pé ss baby in the first place because kò sẹ́ni tó kọ́kọ́ pè yín lórúkọ gbogbo orúkọ yín náà la fi ń pè ẹ̀yin lẹ́dí tẹ́ sọ pé ẹnìkan ss baby tó trigger gbogbo ilé and then ẹ̀dẹ̀ ń sọ wípé tó bá tù wúyẹ tó lẹ́ sọ pé ó dà pé mo ṣẹ̀ wọnú ayé ni àbí nǹkan èmi ò ṣẹ̀ṣẹ̀ wọnú ayé màgbà tí mo ti bẹ̀rẹ̀ ọdún mo lè kéré sí lọ́jọ́ orí púpọ̀ ó lè jìnnà dáadáa gan but èèyàn kì í tóbi nídìí nǹkan ẹni èèyàn kì í kéré nídìí nǹkan ẹni I mean ẹbí àwọn bàbá wa ṣe máa sọ so ara nǹkan tí mo jòkó tì tipẹ́tipẹ́ tí mo ti jòkó tì tipẹ́tipẹ́ láti adolescent age òun náà ni ọ̀rọ̀ Islam yìí wà so mo èmi náà lè gawú nínú ẹ̀ understand mo lè sọ̀rọ̀ mo lè challenge yín pé nǹkan tẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ understand so ẹ̀yin fẹ́ já wa bọ́ ní náà so kò yẹ kó ní lára tẹ́nìkan náà bá fẹ́ já yín náà bọ́ but kò tẹ́ sẹ́ni tó fẹ́ já yín bọ́ àkànjẹ́ káwọn èèyàn mọ reality ni about you people and irú ẹ̀tàn jẹ́ tẹ́ ń tàn wá sí nǹkan tẹ́ fẹ́ kí wá sí because tá a bá máa jẹ́ káwọn èèyàn mọ irú èèyàn tẹ́ jẹ́ so like it's part of nǹkan tá a gbọ́dọ̀ ṣe káwọn èèyàn mọ̀ pé káwọn irú nǹkan tí mo ṣe
irú àwọn fídíòs tí mo ṣe tó ń ta yín lára sí mo mọ̀ pé mi lẹ́ ń rí bá sí mi lẹ́ ń bá wí so nínú iṣẹ́ tó yẹ ká ṣe nínú nǹkan tá a gbọ́dọ̀ jẹ́ kó yá àwọn èèyàn náà ni ẹ̀sọ̀ láti ṣọ́ àwọn èèyàn lára níbi ewu nǹkan tẹ́ ń pè wọ́n lọ tẹ́ sí pé even gan ẹ̀yin lè má mọ ewu tẹ́ ń pè wọ́n bẹ́ẹ̀ because ó possible kẹ́yìn gan má mọ ewu Islam bẹ́ẹ̀ ṣe wà tá a bá sọ fáwọn èèyàn wípé ìmọ̀ tí yín náà nípa Islam kò tó nǹkan you understand so ó máa pass message kan fáwọn èèyàn wípé ok ẹni tí ò rí ìran la fẹ́ tẹ̀lé so tó túmọ̀ sí pé ẹni yìí gan ó kàn sọ nǹkan tó bá ní kò lè prove pé bóyá Islam yẹn lòdodo àbí kò because kò mọ̀ initially ṣe ti understand so àwọn nǹkan tí à ń gbìyànjú àti ṣe ni àfi káwọn èèyàn rí true colour yín kẹ má bàa ṣe wọn lọ́nà so tẹ bá rò pé ká gbé nítubí nùdí kò sí problem ẹ̀sọ̀ a lè máa sọ so wíkú ìtẹ́wá ní ẹ tún lè wí yẹn ẹ understand pé ẹ lè accept challenge mi mo tẹ̀ rí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn yìí tó ń challenge mi pé kí n kan tó ka da aládùbá bolè báyìí mo kàn rẹ́ni mo rí ní àná àbíjọ́ ẹ understand so mo ti sọ pé ìjọ tí bá jẹ láyè tiẹ̀ máa jẹ́ kó yẹ wípé mi lọ́rọ̀ bá sọ so gbogbo aládùbá tó fẹ́ dálẹ̀ yẹn gbogbo challenge yẹn kó gbé fún yín sáà Mr. Labib kó gbé fún yín kémi àti kájọ wá parí tó bá yẹ sí pé ìwíkúrú yẹn sì tún kù tẹ́fẹ́ wí tẹ́wá fẹ́ defend pẹ̀lú kọ́ńdà pẹ̀lú principle so ẹ lè jẹ́ ká ṣe debate tàbí ká sọ̀rọ̀ lémi àti nìkan ibi tí ó gba ayé ti máa rí wa ṣe understand so tẹ́ máa wá tún wí àwọn ìwíkúrú tẹ́fẹ́ wí yẹn so káwá jọ máa prove ẹ̀ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so ẹ lè mú àwọn ìwíkúrú yẹn wá kẹtùn imagine ẹ sọ pé ìwíkúrú ẹ ti accept gbogbo nǹkan tí mo sọ nìyẹn so definitely ẹ wí ìwíkúrú nínú àwọn ọ̀rọ̀ yẹn nìyẹn definitely I was right ní gbogbo àwọn videos tí mo ṣe wípé wí dá bíbà ẹgbẹ́ gbági bíbà you understand so ẹ ti kàn ń pa fúnra yín pé ìwíkúwí lẹ wí nìyẹn since ẹ ti tún sọ pé ẹ tún máa wí ìwíkúwí mí ń sìn so àwọn èèyàn ti gọ́ta afẹ́káwọn èèyàn mọ̀ náà nìyẹn afẹ́káwọn èèyàn mọ̀ wípé you are not serious you understand and maybe you are not sincere and you are not knowledgeable ẹ understand so kò jù báyẹn lọ bàbá so tó bá yẹ pé ká máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni so ẹ lè sọ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kò jù báyẹn kò sẹ́ni tó fẹ́ bring yín down tó bá lè jẹ́ sí pé ẹgbọ́ yé sí pé èèyàn fẹ́ bring yín down ẹ̀yin náà fẹ́ bring wa down ni ti yé kò sí nǹkan tó máa dùn mọ́ yín ju pé káwa náà ṣàṣìṣe káwọn èèyàn kan gbé kan sọ pé olódo ni wá àmọ́ nǹkan táwọn sọ nípa Islam nǹkan tẹ́ ń fẹ́ nìyẹn ó ti sọ agbára wa ju ti yín lọ ni lẹ́sìn rò pé a fẹ́ bring yín down ẹ ti rí pé ọwọ́ ìjà yẹn especially ọwọ́ ìjà tí mo gbé wá tí mo sọnù yín òkúta ọ̀rọ̀ tí mo àwọn fídíò tí mo in fact ara mi tún balẹ̀ díẹ̀ ni because mo fẹ́ ṣe àwọn fídíò burúkú kan ẹ ká máa pàdé náà ọwọ́ ìjà yẹn le gan ni bàbá ẹ bá wọ́ọ̀rì ẹ bá fọ́ ṣe understand so ara mi ti balẹ̀ díẹ̀ àwọn èèyàn bá mi sọ̀rọ̀ àwọn èèyàn mẹ́sẹ̀jì mi gan táwọn tó jẹ́ muslim mi expect even ẹlòmíì gan bẹ̀ mí pé kí n ṣe sùúrù kí n má kò ń ṣe pé mo fi ṣègbéraga but ọmọlúàbí ni gbogbo wa so àwọn ẹlòmíì àwọn míì náà ń báyàn sọ̀rọ̀ pé kí àwọn kan ló kù mí down because mo ti lé lecture mo ti lé videos kalẹ̀ tí mo fẹ́ ṣe léyìn lórí so kò sí nǹkan tó ń jẹ́ pé nìkan fẹ́ bring yín down ẹ̀yin sọ yẹn nítorí pé ẹ ti rí pé ọwọ́ ìjà tiwa ti fẹ́ máa ju tí yín lọ ni bàbá kò jù bẹ́ẹ̀ lọ so anyway tó bá fẹ́ ká ṣe nítubí nùdí ẹ lè já wa tán. mo rò gbogbo wa láti wò ó gbogbo wa láti gbọ́ ojú wo lẹ fi wò báwo lẹ ṣe rí sí báwo ló ṣe rí lọ́dọ̀ títí ṣe ti bá wa tẹ like yẹn please and please and please ẹ bá wa tẹ like ẹ bá wa share tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti bá wa subscribe ṣé mo wí ire tàbí mi ò wí ire tó bá jẹ́ pé mo wí ire ẹ bá ń filẹ̀ nínú comment section ire o bye for now.